Mo kí ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìlú yìí ò ní bàjẹ́, ìlú yìí ò ní dàrú. Èmi a máa pè ní ìlú wúrà. Ó kún fún oyin, wúrà àti fàdákà. Ṣùgbọ́n mo máa ń béèrè wípé níbo ni oyin yẹn, wúrà àti fàdákà abẹ̀ wà? Ṣé ó sọnù ni àbí wọ́n jí? Ọlọ́run dá orílẹ̀-èdè yìí, ohun gbogbo ló pé síbẹ̀. Kódà nínú ayé, ọ̀kan pàtàkì ní orílẹ̀-èdè wa Nàìjíríà tèmi máa ń pè ní ìlú wúrà. Ọ̀rọ̀ tí mo wá sọ lónìí ó lè padà sọ di pé ẹ lọ gbé wá kó wá sọ tẹnu ẹ̀. A sọ báyìí bá wà tí wọ́n bá gbà wá láàyè láti sọ. Ìwọ̀nba tá a dẹ̀ fẹ́ sọ ń bí náà, òun náà ló ń jẹ́ òun. Pàápàá jùlọ nípa ètò ààbò. Àwọn tí ó yẹ kí wọ́n pèsè ààbò àti ìjọba. Kò síbi tí ṣe ò sí. Kò sí iṣẹ́ tí kò sí kànda nínú àwọn iṣẹ́ náà lórílẹ̀-èdè àgbáyé. Kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan làwọn àṣìṣe yẹn ti ń wà. Ṣùgbọ́n lórílẹ̀-èdè àgbáyé, bí kànda bá ti ń wà nínú iṣẹ́ agbófinró wọn, police, inú irú ìlú bẹ́ẹ̀ wọ́n wà nínú ewu. Torí pé tá a bá ti rí ẹni tó yẹ kó lọ ṣe aláàbò lórí aráàlú tó ń gangan wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí tó ń hùwà ẹ̀ṣẹ̀ tàbí tó darapọ̀ mọ́ arúfin, kì í sí òdodo ọ̀rọ̀ àti ìdájọ́ òdodo nínú irú ìlú bẹ́ẹ̀. Àwọn ẹlẹ́ṣẹ̀ wọn a sì máa lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n ti ní baba ní ìgbẹ́jọ́ nínú àwọn agbófinró. Bẹ́ẹ̀ bá ní lọ gbé wá, a sọ fọ́lọ́run pé tó òdodo ọ̀rọ̀ lásán o, má jẹ́ òun wá o. A sọ pé gbogbo agbófinró kó má di pé ọ̀rọ̀ tó sọ òun kọ́ àwọn aráàlú sí àwọn agbófinró. Rárá o. Mò ń gba àwọn agbófinró nímọ̀ràn nítorí pé àwọn tó dáa wọ́n wà nínú wọn dáadáa. Tí ò bá sí agbófinró tó dáa ni, wọn ò ní máa yọ àwọn kànda tó wà ńbẹ̀ kán máa gba aṣọ lọ́rùn wọn. Pàápàá jùlọ a mọ àwọn ọ̀gá agbófinró tó pọ̀ ní àtọ̀dọ̀ tiwa tá a lè sọ pé tó èèyàn leléyìí, ọmọlúàbí leléyìí. Ṣùgbọ́n àwọn kànda tó ń bá àwọn ọmọlúàbí gbé yìí, wọ́n ń ba ìwà àwọn ọmọlúàbí yẹn jẹ́, wọ́n sì ń ba ojú wọn jẹ́. Agbófinró míì bí ìgbà tí wọ́n gbébọn lé adigunjalè lọ́wọ́ ni. Láyé àtijọ́ tí wàhálà bá ń ṣẹlẹ̀ níbì kan tàbí nínú ìlú míì lágbàáyé, tí wọ́n bá ti lè gbọ́ ìpè mọ́tò àwọn agbófinró tàbí tẹ́nìkan fi lè sọ wípé àwọn ọlọ́pàá ti ń bọ̀, ọkàn àwọn èèyàn balẹ̀ pé ààbò ti dé. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn yóò rodò, yóò lọ mú mi. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní tá a wà yìí. Ṣé àwọn àǹjànú làwọn tó ń ṣiṣẹ́ agbófinró nígbà táwa ń dàgbà ni? Bẹ́ẹ̀ bá rágbófinró láyé àtijọ́, inú rẹ̀ ó dùn láti ẹ̀ ti sọ fáwọn ẹbí pé wọ́n á dà àwọn ọmọ ọlọ́pàá ni o, àwọn ọlọ́pàá ń bàbá rẹ o. Ṣùgbọ́n ní ìsìn, níbo ni àwọn tí ó ń ṣiṣẹ́ agbófinró ní ìsìn tí wọ́n ń gbé iyì agbófinró, iyì ọlọ́pàá, police, ibo ni wọ́n ń gbé kọ́? Bẹ́ẹ̀ bá sọ fẹ́lòmíì pé màá fọlọ́pàá mú ẹ, á láti kí tán ni.
tẹ́ ẹ bá sọ fẹ́lòmíì pé ọmọ ọlọ́pàá ni alátìkí tó ní, tẹ́ ẹ bá sọ fẹ́lòmíì pé ọlọ́pàá ń bọ̀ á ní kó máa bọ̀. Irú ìlú bẹ́ẹ̀ ò lè ní ìlọsíwájú, ìwà ọ̀daràn bẹ́ẹ̀ ò dẹ̀ lè dínkù. Kì í ṣe láti bú ọlọ́pàá tàbí látẹ̀bẹ̀nu àtẹ́lu àwọn agbófinró. Ìmọ̀ràn làwa ń gbára wa o, kí iyì agbófinró táwọn èèyàn ti fẹ́ máa pò mẹ́rẹ̀ kó lè bá àtètè padà sáyé ẹ̀. A mọ̀ pé béèyàn ọba parọ́ ló kù. Èèlò lágbófinró ń gbà láwọn ibi tó ti kàn wọ́n ìjọba, ibi ọ̀rọ̀ ti kàn wọ́n. Èèlò lágbófinró ń gbà ṣó tó tọ́jú aya, ṣó tó tọ́jú ọmọ. Lórí ọ̀rọ̀ àwọn aṣọ tí wọ́n ń wọ̀, allegedly wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn owó wọn ni wọ́n fi ń raṣọ, ra bàtà, ra bẹ́líìtì. Wọ́n sọ pé àwọn nǹkan tó yẹ ká pèsè fún wọn bí epo, bí ọkọ̀ láti fi ṣe àwárí àwọn ọ̀daràn, wọ́n sọ pé wọn ò rí. Wọ́n láwọn ọlọ́pàá máa ń sọ bẹ́ẹ̀ lágọ̀ọ́ wọn lọ́pọ̀lọpọ̀ gbà. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń béèrè lọ́wọ́ ọ̀daràn mi. Wọ́n ní wọ́n máa ń béèrè bóòtọ́ ni bírọ̀ ni. Tó bá wá jẹ́ òótọ́, ó yẹ kí ìjọba orí ṣe, kó rí sí i, kó dẹ̀ rí nǹkan kan ṣe fún wọn. Yàtọ̀ fún pé wọ́n ní lára àwọn olóṣèlú, wọ́n máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu, wọ́n máa ń gbọ́rọ̀ sáwọn olóṣèlú lẹ́nu. Nǹkan tí wọ́n bá fẹ́ kí wọ́n ó ṣe ni wọ́n máa ṣe, nítorí pé àwọn lọ̀gá àsìkò yẹn nígbà tí wọ́n wà lórí àlééfà. Tí àwọn nǹkan yìí ò bá tí ì kúrò, tí àjọ ọlọ́pàá tí wọn ò tí ì lè dá dúró láyè wọn, ẹ̀rù wọn ò ní bà àwọn èèyàn. Tí wọn ò bá padà sáyé àtijọ́, kó lórí ìlú mọ̀ wípé bóun bá ṣàṣìṣe tọwọ́ agbófinró bá tóun, kò ní sí àbẹ̀tẹ́lẹ̀ ńbẹ̀. Ká sọ pé látayébáyé láti bá a, kì í ṣe gbogbo orílẹ̀-èdè lórí bẹ́ẹ̀ o. Kí ló dé tí àwa náà ò farajọ àwọn orílẹ̀-èdè tí ìdájọ́ òdodo wà? Tẹ́ bá ṣàkíyèsí, gbogbo ìlú tí wọ́n bá ti bẹ̀rù agbófinró, nǹkan máa ń lọ déédéé ńbẹ̀. Gbogbo ìlú tí àwọn ìjọba bá ti ń tọ́jú agbófinró, nǹkan máa ń lọ déédéé bẹ̀. Kò sí pé ẹlẹ́ṣẹ̀ ń lọ láì jìyà tàbí ẹni tí ò ṣẹ̀ ó ń sùn sátìmọ́lé. Ẹ mọ̀ wípé àwọn nǹkan yìí ṣe àkóbá ètò ààbò, nítorí pé àwọn kàńdá tó wà nù rẹ̀ sì yìí, bẹ́ẹ̀ bá bi wọ́n léèrè, wọ́n ò rí wí, wọ́n ò lè bi ni. Ṣùgbọ́n kì í ṣe àwáwí o. Lóòótọ́ ebi ń pa gbogbo èèyàn, kì í ṣe àwọn nìkan lè bí ń pa. Àmọ́ rírí wí wọn kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ wo àwọn ọ̀gá àwọn agbófinró yìí tá à ń sọ pé tá a bá dákọ̀ wọn, ẹ lè mọ̀ pé agbófinró ni wọ́n. Wọn kì í halẹ̀ máràlú. Agídí lẹ fi máa mọ̀ wípé eléyìí ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́pàá, àyàfi tẹ́ bá rí yúnífọ́ọ̀mù lọ́rùn ẹ̀. Bí wọ́n bá ń báyàn parí ìjà níta láì wọ yúnífọ́ọ̀mù, wọ́n rọra máa sọ̀rọ̀ jẹ́jẹ̀jẹ́. Irú ẹ̀yin yìí kí lẹ̀ ń wò tí wọ́n ba iṣẹ́ agbófinró jẹ́ mọ́ yín lọ́wọ́? Excuse tẹ́yin agbófinró kéékèèké ń wí, owó oṣù tẹ́ ń gbà kéré. Ẹ ti tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ìjọba pé ẹ dáàbò bo aráàlú, ẹ ò sọ wípé tówó oṣù yín bá tóbi, torí wípé ẹ mọye tẹ́ ẹ fẹ́ gbà kẹ́ ẹ tó wọnú iṣẹ́. Bí owó oṣù ti ń ṣe kéré, bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ aráàlú tó ń jìyà látọwọ́ yín tí wọn ò rí ìdájọ́ òdodo gbà. Agbófinró mi ò wà lọ́fíìsì, yóò lóun ṣiṣẹ́ ìwádìí. Ó lè nítorí kò sépo, kò sówó mọ́tò tó fẹ́ fi bẹ́ẹ̀ ni lọ ṣèwádìí. Ẹjọ́ tí wọ́n bá rò fún, tí wọ́n bá kọ sílẹ̀, òun náà ni ó gbé lọ ilé ẹjọ́.
ẹni ó wá jẹ̀bi yóò wá jàre. arákùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan sọ̀rọ̀ kan, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti àgbà kan, ọ̀rọ̀ yìí di wàhálà. ẹ ṣe já máa ṣe àtúnṣe àkíyèsí tí wọ́n bá pè wá sí, pàápàá jùlọ kẹ́yìn agbófinró máa ṣe ìwádìí kí ètò ìdájọ́ wa kó lè já gerege bó ṣe yẹ kó rí. ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jìyà yìí ló jẹ́ pé tinútinú ni wọ́n fi ń ṣẹ́ èpè. ẹ̀yin agbófinró tẹ́ ń dúró sí rònà, bọ́gà agbófinró bá sọ̀rọ̀ lónìí, báyìí bá sọ̀rọ̀ lónìí, tó bá dọ̀la àwọn kan dá tá a sọ yìí wọ́n ti wò pé tiẹ̀ ló sọ. wọ́n ní ẹ má yẹ fóònù àwọn èèyàn wò mọ́, ọ̀pọ̀lọpọ̀ yín ń yẹ̀ wò. ẹ má dá mọ́tò dúró, ọ̀pọ̀lọpọ̀ yín ń ṣe bẹ́ẹ̀. ẹ má tẹ ẹ̀tọ́ àwọn ọmọnìyàn mọ́lẹ̀, ẹ jáwọ́. mi ò ṣe tán láti fi fídíò kankan hàn àwọn èyí tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àrí èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́pàá dìgbòlùjà kan àti arábìnrin kan pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú mọ́tò wine colour red tí wọ́n ń lọ kọ́kọ́rọ́ gbà mọ́ lọ́wọ́. kò sófin tó ní kí wọ́n ṣe léyìí, kò sófin. a dẹ̀ mọ̀ tí ò bá jẹ́ pé àṣírí tú lórí ọ̀rọ̀ social media, ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ tí ẹ fi ń ta ẹrẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ló pọ̀. ṣé tàwọn ẹ̀sùn táwọn èèyàn ń sọ lẹ́yìn ni? ojú àwọn ọ̀gá yín tó jọ̀gá dáadáa kò tó o. mi ò sọ pé gbogbo ọ̀gá ló dáa o, mi ò sì ní gbogbo ọmọọṣẹ́ ni ò dáa. arọ́mọṣẹ́ tó mọ Ọlọ́run tó ń fi gbogbo ìgbà gbàdúrà sọ́lọ́run, a mọ̀ àwọn náà, a sì mọ àwọn ọ̀gá tó jẹ́ pé àfi ká dákẹ́, a gbọ́dọ̀ ṣépè. èmi ní ìbọ̀wọ̀ fún iṣẹ́ ọlọ́pàá gidi ju ipò tó wà lónìí lọ. nígbà tá a kéré, iṣẹ́ ọlọ́pàá wù wá láti ṣe. nígbà tá a dàgbà, ipò tá a bá ṣe ọlọ́pàá kò wù wá. kí ló dé? àti dáàbòbò aráàlú wá di wàhálà. kí wàá la gba iṣẹ́ ìdáàbòbò aráàlú fún? ẹ̀yin ìjọba, ọ̀rọ̀ dorí yín. àìsí ààbò láàrin ìlú ó súnmọ́ àìtọ́jú àwọn agbófinró, ó súnmọ́ àwọn agbófinró oníṣẹ́ ibi, ó súnmọ́ àìpèsè ntótó àti ntó yẹ fún wọn láti lò tí inú wọn lè fi dùn, èyí tá à ń pè ní móríyá. kì í ṣàwọn ọ̀gá nìkan ló yẹ kó máa gbádùn, torí arọ́pọ̀lọpọ̀ ọ̀gá mi náà tó ń complain, a sì rọ́mọṣẹ́ mi níbi tó wà tó ń gbádùn. kì í ṣe ẹ̀ṣẹ̀ láti gbádùn lẹ́nu iṣẹ́ téèyàn ń ṣe. ó tún wá yẹ kí ìjọba wò ó. ẹ worú arákùnrin ààrẹ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílùú tọ́lọ́ba tó níjòyè. àwọn aráabí ń lo tẹlifóònù. àwa mọ̀ pé táwọn agbófinró bá fẹ́ ṣiṣẹ́ wọn ní orílẹ̀-èdè àgbáyé lónìí, iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wà nù àwọn tí wọn ò lè fọwọ́ rọ́ sẹ́yìn wípé wọ́n mọṣẹ́ agbófinró. wọ́n ń lo fóònù, wọ́n ń fi fóònù sọ̀rọ̀ láti bí ọjọ́ 9 sìn, tí ò bá tí ì jù bẹ́ẹ̀ lọ, tí ò bá tó bẹ́ẹ̀ ṣe sí ni. àwa rí ìgbésẹ̀ kankan, àrí ìgbésẹ̀ kankan tó lè tú arákùnrin yìí lẹ̀. wọ́n yìn níbọn ní òdì. bí ó bá tí ì kú tán pátápátá, bí wọ́n bá padà fi í lẹ̀, ṣó lè pẹ́ láyé? àfi àánú Ọlọ́run. ẹ̀yin ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ìtìjú leléyìí fún yín o. wọ́n ń pariwo ẹ̀jẹ̀ adáàbòbò lẹ̀ wá, ẹ̀jẹ̀ adáàbòbò lẹ̀ wá. ẹ fọwọ́ sí i. ẹ wọ àwọn Àmọ̀tẹ́kùn,
kí ló dé tí àwọn ìjọba àwọn gómìnà wa wọn ò ṣe àmúlò wọn? àwọn ẹ̀ṣọ́ aláàbò alẹ́ ti ìlú kọ̀ọ̀kan ní àwọn òkè ọya lọ́hùn, ní àwọn ilé àwọn haúsá lọ́hùn, ẹ bá rí fọ́nrán tí wọ́n fi ń pìbọn lé wọn lọ́wọ́. àwọn tọ̀dọ̀ wa ń bí wọ́n á ní òfin kan ò fààyè gbà á. ṣé òfin tí ò fààyè gbà ń bí ló fààyè gbà á nílé àwọn haúsá? ìyẹn nípa kì í ṣe nǹkan kan náà. bófin bá ń gbé wa ń bí, táwọn haúsá lérìn kan máa kọ́bẹ dání, tí fúlàní lérìn kó gbébọn dání kó máa da màálù tí AK-47, tó jẹ́ pé táwọn ìran kan àwọn ẹ̀yà míì bá mú bíléèdì lásán dání, bọ́wọ́ agbófinró bá tẹ̀ wọ́n tí wọ́n bá yẹ àpò wọn wò wọ́n dáràn bí wọn ò bá mọ̀ èèyàn tí wọ́n bá wọn. bí wọ́n bá má dá tí wọ́n ń lo oko tí wọ́n fẹ́ lọ sánko, wàhálà dé bá wọn. níbi táwọn kan ti mú idà rìn, wọ́n ní àṣà tiwọn ni. tó bá já sí àwọn kan, ìyẹn ni pé kì í ṣe nǹkan kan náà. àdọ́gba nínú àṣà, a lè jọ gbé. àdọ́gba nínú èrò, kí wàá la fẹ́ fi jẹ́ nǹkan kan náà. Olúwa, ṣé ẹ̀ṣẹ̀ ni láti dáàbò bora ẹni? bẹ́ẹ̀ bá wá ní kì í ṣe ẹ̀ṣẹ̀, kí la lè fi dáàbò bora wa? ṣé ọwọ́ lásán ni? bí kì í bá ṣe ọwọ́ lásán, ṣé tèmi bá ní àdá pé mò ń lọ ìrìn àjò torí wọ́n ní wọ́n ń jiyàn gbé, mo wá fi àdá sínú mọ́tò, agbófinró wá dá mi dúró, ó sì mọ̀ pé mi ò ń ṣolè, tó bá dẹ̀ dá ẹ̀yà míì dúró bẹ́ẹ̀, tàbí tẹ́ bá tiẹ̀ má dá ẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́, yóò mọ̀ wò wọ́n ràn ni. kí la fi jẹ́ nǹkan kan náà? kí ló dé tààró àwọn àmọ̀tẹ́kùn lágbára? kí ló dé tá a dá àwọn ẹ̀ṣọ́ ààbò tiwa sílẹ̀ lágbègbè wa? ìjọba ti gbé ìgbésẹ̀ yẹn nígbà kan. ìtòpa ìgbésẹ̀ yẹn mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́, àmọ́ olórí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí, bàbá wa Ẹgbẹ́tókùn, wọ́n ń ṣe gudugudu méje. ojoojúmọ́ ni wọ́n fi ń bọ́ta, ni wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún àwọn kọlọ̀rọ̀ sí àwọn agbófinró kàńdá tó wà nù rẹ̀ sí tí ń borúkọ agbófinró jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọ̀dẹ̀ ń gbaṣọ lọ́rùn wọn, ṣùgbọ́n ń pọ̀ sí ni àfìyí tí social media bá tú àṣírí ẹ̀. ṣé ẹ fẹ́ gbọ́? wọ́n ti fẹ́ ta iyì àwọn ọlọ́pàá tán. kò fẹ́ sí iyì lára ọlọ́pàá mọ́. bí wọ́n bá sọ fọmọdé pé sí police, ọlọ́pàá ń bọ̀, yóò mèrè ní láyé àtijọ́. èjìká lọ́mọ sí máa gùn, ágójìká ni kọ́ mọ́ bọ́. nílùú òyìnbó lónìí àti láwọn ìlú kan, wọn ò fẹ́ gbọ́ pé mo máa pọ̀ ọlọ́pàá fún ẹ, wọn ò fẹ́ gbọ́ o. ṣùgbọ́n níbí wọ́n nígbàgbọ́ wípé owó ló máa jẹ, èèyàn mímọ̀ ló máa jẹ, owó ló máa jẹ, kò ní jàgbàdo. ó tini lójú gan-an, ó tini lójú gan-an. domestic violence tó pọ̀, ìfìyàjẹra ẹni nínú ilé láàrin ọkọ àtìyàwó, ẹ̀gbọ́n àtàbúrò, gígéra ẹni lórí, wọ́n ti nígbàgbọ́ wípé ẹ wò, bí wọ́n bá mú olè míì tí wọ́n fẹ́ dáná sun, tàbí tí wọ́n fẹ́ dá ẹjọ́ lọ́wọ́ ara wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀, àwọn èèyàn ń ṣe nítorí pé wọn ò fẹ́ nígbàgbọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá láwọn agbègbè kan ni, kì í ṣe gbogbo ẹ̀. torí ààrẹ lómi tó máa ní ṣe rí ládùúgbò wa yìí, ẹjẹ́ agbẹ́jọ́ yẹn kó mẹ́, tá a bá gbé débi báyìí, ṣe báwọn ọlọ́pàá náà ló wà níbi tẹ́ni tẹ́ bá gbé dé páwọn ò rí ìdájọ́ òdodo. fúnra ọ̀daràn ni wọ́n máa sọ pé ẹ mọ́ pa mí, ẹ mú mi lọ́lọ́pàá lọ́wọ́. àwọn èèyàn nígbàgbọ́ pé wọ́n ò fi sílẹ̀. lóòótọ́ òfin lè fààyè sílẹ̀ fún láti release ẹ̀, ṣùgbọ́n ṣé pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀ ni àbí pẹ̀lú òfin? àwọn domestic violence tá a tún wá ń sọ yìí,
wọ́n nígbàgbọ́ pé ẹni tó bá mọ̀ọ̀yàn jù ló máa jẹ lọ. Tí èèyàn bá mọ̀ wípé tóun bá dáràn òun ò ní bọ́ ńbẹ̀, kò sírú owó tóun lè ní, ìwà ọ̀daràn máa dínkù. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìjínigbé lónìí, àárọ̀ ẹ̀yin ìjọba wa, àárọ̀ ẹ̀yin agbófinró wa, ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o, ẹni ayé kan ẹ ṣe eré. Mi lóhùn orin ṣùgbọ́n ẹ bá ń fi ìfẹ́ gbà, ẹ já ṣe eré kó dára o. Ayé kan lónìí, má báyé jẹ́ o, ayé ti bàjẹ́ tán. Ẹ má jẹ́ kórúkọ àwọn agbófinró kó papọ̀ mọ́ orúkọ àwọn tó báyé jẹ́. Kò tí ì pẹ́ jù, ẹ sì lè ṣe àtúnṣe. Ẹ̀yin alálùbáríkà tẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run nínú iṣẹ́ agbófinró, ẹ já rántí àtúbọ̀tán, ẹ já ṣiṣẹ́ àtúbọ̀tán, ẹ já ro àkókò àwẹ̀ tá a wà yìí ká fi pe ìpè padà sí ọ̀dọ̀ Ọlọ́run nípa ìṣerere. Ẹ já ṣiṣẹ́ ká rántí ọmọ, ẹ já rántí àtúbọ̀tán àwọn ọmọ wa náà. Gbogbo ohun tí wọ́n ń sọ nípa àwọn agbófinró, àwọn kan ló ń kó bá wọn. Kì í ṣe gbogbo agbófinró ni ò dáa, ṣùgbọ́n èyí tí ò dáa ló pọ̀ jù nínú wọn. Ẹ̀yin ọ̀gá lọ́gàá tẹ́ ẹ̀ ń gbaṣọ lọ́rùn àwọn tó ṣe àṣìṣe, ẹ ṣe ẹkú iṣẹ́, ẹkú fọmọnìyàn ṣe. Ẹ má wàá jẹ́ òpin síbẹ̀, ẹ gbé wọn lọ ilé ẹjọ́, ẹ bá wọn ṣẹjọ́. Aráàlú ò gbọ́dọ̀ jìyà lọ́wọ́ yín. Nǹkan tí Ọlọ́run pè yín fún, tí ìjọba pè yín fún, òdodo ló gbé dání. Ẹ jẹ́ a jọ ṣòdodo bá a bá fẹ́ kórílẹ̀-èdè yìí kó dára. Àwọn agbófinró wà ní nọ́mbà 1, àwọn tí wọ́n lè jẹ́ kí ìlú ìkó tòrò. Tí ìbẹ̀rù bá wà, ìwà ọ̀daràn á dínkù. Bí èèyàn bá rí agbófinró tẹ́rù bá ń bà pé ṣé kìí ṣọ̀dọ̀ mi ló ń bọ̀, kí ni mo ṣe? Kéèyàn sì máa yẹra ẹ̀ wò, èmi ìkúkú ṣe nǹkan kan. Kó o sì ní lọ́kàn tí wọ́n bá ní ẹ tẹ̀lé wa dágọ̀ wa, kí gbàgbọ́ àwọn èèyàn sọ pé bí n bá tẹ̀lé wọn dágọ̀ wọn, tí mi ò bá kúkú lẹ́bọ lẹ́rù, bóyá fẹ́ wádìí ọ̀rọ̀ ni, lójú ẹsẹ̀ ni máa padà lé láì ná kọ́bọ̀. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Ọ̀gá wa IG lókè lọ́hùn, ẹ kú iṣẹ́ takuntakun, ojú ò ní tì yín. Ààrẹ wa, president orílẹ̀-èdè yìí, ojú ò ní tẹ̀yìn náà o. Bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú, ẹ tún tọ́jú àwọn agbófinró sí i, kán má bàa lẹ́nu ọ̀rọ̀ wípé torí nǹkan báyìí làwọn ṣe ń ṣìwàhù. Tẹ́lẹ̀ náà kò sọ̀rọ̀ ńbẹ̀ torí wọ́n tọwọ́ bọ̀wé, wọ́n sì mọ iye táwọn ó gbà kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ààbò. Ọlọ́run dáàbò bò ẹ̀yin náà o. Ìjínigbé yìí ń pọ̀ jù. Ẹ bá wa wọ́nà tó lódodo òfin ní máa kú sípò òkà. Ẹ̀jẹ̀ ń sàn o. Àìsọ̀rọ̀ yín lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń lọ yìí ó ń dùn àwọn èèyàn. IG ẹ jáde, ẹ bá àwọn aráàlú sọ̀rọ̀, ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ kẹ́ ẹ dẹ̀ gbé ìgbésẹ̀. Káàrẹ náà ṣe bẹ́ẹ̀, Ọlọ́run á bá yín ṣe, á kún yín lọ́wọ́. Ẹ̀mí wa ò ní bọ́ sínú wàhálà yìí. Ọlọ́run bá wa jẹ́ kí wàhálà yìí kó wá dayọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ó dọ̀wọ́ Ọlọ́run o. Àmọ́ ìran Yorùbá, ẹ má gbàgbé àṣà àwọn bàbá wa o. Ẹ má gbàgbé àṣà àwọn bàbá wa o. Ẹ má gbàgbé àṣà àwọn bàbá wa o. Ó ń bọ̀, àwọn là á dẹ́ẹ̀dẹ̀. Ṣeun Agboola lórúkọ tèmi láti Jugba Master Channel. Ìdààmú ò ní bá wa o.